olú ní akárálé o ọlọ́mọ náà ní àṣùwà bàbá aládò bàbá ẹ máa kú kàrẹ́sà. ẹ ṣeun olóòtú pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run ba ọ̀rọ̀ yóò dayọ̀ orúkọ tèmi ní Sharafadeen Odùkọ̀yà Aládò alága ọ̀dà iléeṣẹ́ Holy Peace Herbal Research Center iléeṣẹ́ tí máa ń sọ oògùn ìbílẹ̀ di ti ìgbàlódé. Ohun tí a fẹ́ kọ́ra ẹlẹ́kọ̀ọ́ lénìí òun náà ni nípa àìsàn tó máa ń dààmú obìnrin tí kì í jẹ́ kó obìnrin ó ní oyún. Ẹ rí i pé ọlọ́run ti dá ọkùnrin àti obìnrin ó dá wa ní pé ká máa pọ̀ sí ká máa súnmọ́ ara ká máa pọ̀ sí ká máa rẹ̀ sí, ṣùgbọ́n àwọn àìsàn ara ó máa ń fà á tó máa ń jẹ́ pé obìnrin míì yóò máa ṣe wá àti bímọ tí ò ní bọ́ sí. Ṣùgbọ́n kí ọkùnrin ó bímọ àbí kí ọkọ àtìyàwó bímọ kan ṣáájú ọmọ ó jẹ́ ẹni tó jẹ́ pé ó wà láàárín àwọn méjèèjì tí ìkan bá ti ní àlàáfíà nù wọn ó lè àfẹ́ẹ̀tì ìrọmọ bí. So a máa sọ ìtawẹ́ sọ pàtó lénìí òun náà ni àìsàn tó máa ń dààmú obìnrin tóbìnrin òfin kí n fi rí ọmọ bí. Àkọ́kọ́ tí ọkùnrin bá ti súnmọ́ obìnrin tó bá ní àtọ̀ tó dáa àtọ̀ tó péye ó yẹ kóbìnrin yẹn ó lè ní oyún. Òbí ló wà fà á tó yẹ kó bá ní àtọ̀ tó péye lóòótọ́ tóbìnrin ò fi lóyún. Ara tó lè fà á òun náà ni pé kí obìnrin ní àìsàn inú kí ó ní àwọn kòkòrò inú ẹ̀jẹ̀. Ara tó lè fà á òun náà ni pé kí obìnrin kí nǹkan oṣù ẹ̀ kó má wà dáadáa. Ara tó lè fà á òun ni inú gbígbóná. Ara tó lè fà á òun náà ni àrùn tó máa ń ba oyún jẹ́ táwọn àgbàlagbà ń pè ní àrùn kìnìṣà. Gbogbo àwọn eléyìí tó bá ti bẹ̀rẹ̀ sí ní àfẹ́ẹ̀tì obìnrin ó lè fà kó yóò má dúró lára ẹ̀. Ẹ tó wá wò obìnrin mi wà tó pé níbi ẹyin tó máa ń lọ fertilize ẹyin ọkùnrin tó máa ń fertilize obìnrin yẹn ó lè má sí àyè tí nínú fallopian tube tí ó fi ń padà wá síbi tó pé ó bá ti block tẹ́yìn bá ti lè block àyè ò ní sí fún ẹyin láti move. So tó bá block ó lè fà kóbìnrin kó má lè lóyún. Àwọn tó bá sábà fà náà ni àwọn àìsàn bíi kòkòrò mẹ́jẹ̀ cyst nǹkan kan báyẹn tó bá fà tó yẹ pé obìnrin á wá ní àwọn ìdíwọ́ báyìí. Lẹ́yìn tó wá jẹ́ pàpàǹbarì ẹ̀ náà ni àìsàn ìju. Tí obìnrin bá ní àìsàn ìju ó lè fà á fẹ́lòmíì kó yóò má dúró lára ẹ̀. Ó lè fà á fún ẹlòmíì tó kójú máa dúró tó bá tó bí oṣù kan oṣù méjì ó yẹn máa wálẹ̀. So ṣé gbogbo tá a wá dárúkọ yìí ṣé wí àtúgbò kájú ẹ̀? Bẹ́ẹ̀ ni láti ayé ìwáṣẹ̀ ewé àti egbò kájú ẹ̀ bí àwọn bàbá wa ṣe ń ṣe nìyẹn. Tí obìnrin bá lo ewé àti egbò tí pé àwọn bàbá wa ń lò ń gbà náà àkọ́kọ́ èyí tí ó máa ń ṣe iṣẹ́ fún ẹ̀dá obìnrin mi tó máa súnmọ́ á kàn rí pé àtọ̀ ń padà sẹ́yìn yẹn. Eléyìí kò jẹ́ kóbìnrin ó ní oyún wọ́n máa ní kí ó ṣe oògùn ẹ̀dá. Ara àwọn oògùn ẹ̀dá tí àwọn àgbàlagbà máa ń ṣe nígbà náà ni pé kí wọ́n máa ní kí wọ́n lọ wá ewé làpálàpá pupa. Ṣé ewé làpálàpá pupa gbogbo yẹn ló mọ̀ ó kọ́ wọn dáadáa. Ewé ìbòtújẹ pupa ẹ̀ a máa gbó ewé ìbòtújẹ pupa yẹn tábà tí wàá gbó a máa wá fi ẹfun a máa fi sí tóbi bá bẹ̀ sí ní ìlú tó fi ń tàǹbà pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́run tó ń jẹ́ ẹ̀dá ó máa dúró lára ẹ̀ ṣètì ó máa dúró lára ẹ̀. Bàbá ní tí a bá fẹ́ kọ̀ǹtró ẹ̀dá nǹkan bá obìnrin ṣe àṣepọ̀ tán kó tó dìde kí spam ti dà padà lójú ara ká má rí ewé làpálàpá pupa. Ó máa ní kàn gbó tó bá ti wá gbó a máa fi ẹfun sínú ẹ̀ obìnrin a máa mú a máa fi tàǹbà. Tó pẹ́ ní tí pé oyún tún bàjẹ́ lára ẹ̀ náà ni tó yẹn ń tó bí oṣù méjì wá ń bù orí bó yẹn ń bù ẹ̀ òun náà la máa lò tó bá gbó bá fi ẹfun sí yóò máa mú yóò máa kó máa yẹ kó padà sí apàdà pọ̀ sípò ẹ̀jẹ̀ yẹn ò ní máa dà á láàmú mọ́. Eléyìí jẹ́ nǹkan táwọn àgbàlagbà máa ń ṣe ìyẹn tó bá fi rí pé gbogbo ilé wọ́n máa gbin làpálàpá wọ́n á gbé sínú ẹ̀kúlé wọ́n á gbin pupa wọ́n á gbin funfun. Bọ̀ bàbá fáwọn tí torí ìkànnì yìí a ní oore ọ̀fẹ́ pé ibi tá bá ṣàfihàn báyìí àwọn tó wà ní ilẹ̀ òkèèrè tó súnmọ́ wọn bí tọ́jú gbogbo ẹ̀kú wọn náà máa ń wò ó. Eléyìí tẹ́wọ́ ó ṣe pákéjì tí wọ́n sì mú ọ́nì sí èèyàn tó ṣeé ṣe. Gbogbo àwọn oògùn wa ni a máa ń pákéjì gbogbo àwọn oògùn wa téèyàn bá gbìyànjú tó bá lè wo orí TV YouTube TV wa wọ́n máa rí tọ́pọ̀ ní Bàbá Aládò péjì ń bẹ̀. péjì Bàbá Aládò Healing Center lórí YouTube Bàbá Aládò Healing Center Facebook ńkọ́ lórí Facebook náà Bàbá Aládò nìkan ni lórí Facebook wọ́n á débẹ̀ wọ́n á rí ẹ̀kọ́ kọ́ ṣé gbogbo àwọn oògùn apáwátá láti package àwọn ewé ewúro ewé lean leaf tó pè é dóngóyárò ewé oríṣiríṣi láti package láti dry ẹ̀ tá à ń sẹ́ni sọ́nà tó wà lókèèrè yàtọ̀ sí àwọn oògùn ẹ̀wọ̀ wọlé nsìn osconto mixture ó ti gba NAFDAC
ẹni ìlú ló wà ló ń wọ̀ bí wọ́n dé Amẹ́ríkà àrẹ̀rà ń bẹ̀ bí wọ́n dé London àrẹ̀rà ń bẹ̀ àwọn oògùn wa ni tó ti gba òǹtẹ̀ ìjọba à ń ṣe káàkiri tó ń lọ káàkiri àwọn náà la ṣe the gold mixture lélẹ́yìí tó máa ń fọ èérí inú ìdọ̀tí inú fóbìnrin àbí iṣan ara àbí téèyàn máa rí pé ó ní ẹ̀jẹ̀ dídì ní ara téèyàn clot ó dáa fún àwọn náà la ṣe ó ń cross káàkiri ó ti ní NAFDAC ó náà ti ní a ní eléyìí ta pè ní òpómúléró fún ọkùnrin nìkan ni a jẹ́ pé ọkùnrin ó wà ní akọ á wà lálàáfíà dáadáa ó ti gba NAFDAC ẹ máa rí káàkiri a ní Osconto capsule ó náà ti gba NAFDAC ó wà ní pharmacy káàkiri ẹ máa rí àwọn oògùn ara káàkiri gbogbo àwọn oògùn wa là ń pákéjì káàkiri kò ń ṣe ilé-iṣẹ́ aládùn abájá center kò ń ṣe ilé-iṣẹ́ kọ̀rọ̀ iṣẹ́ tó wà ní à ń bẹ ìjọba ní ẹ̀wọ́n ìdájọ́ yìí nísìnyí aládùn bitters ó ti gba òǹtẹ̀ ìjọba gbogbo ìlú láti gbére tí a fẹ́ jẹ́ alágbàtà oògùn wa ni o ó fẹ́ rà á ni o ó fẹ́ kọ́kọ́ nípa iṣẹ́ ewé àti egbò ni o. Alore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí ìlànà tó kọ́ni lóye ẹ máa wò ó ọmọdé àgbàlagbà àgbàlagbà ẹ máa wò ó ẹ máa láìkẹ́.